wọ́n ti kó ìbẹ̀rù sínú ayé àwọn ọba ilẹ̀ Yorùbá. Àláyé àtijọ́ odò yìí jọba ní ilẹ̀ Yorùbá. Láyé àtijọ́ akíkanjú ọmọ akin tí ò gbẹdọ̀ sódò ní máa ń jọba ní ilẹ̀ Yorùbá. Bàbá Èkìtì ti jáde wá sọ̀rọ̀ lórí àwọn ọba méjì, àwọn ọba pàtàkì méjì tí wọ́n pa ní Èkìtì tí àwọn Fúlàní darandaran tí wọ́n ṣekú pa. Tó tiẹ̀ jẹ́ pé àwọn mẹ́ta gan ni wọ́n fẹ́ kidnap, àmọ́ ọba kẹta fẹsẹ̀ fẹ́. Bẹ́ẹ̀ ni ọba yẹn látàrí pé ó dúró dáadáa, ó dúró ńlẹ̀, ó ní nǹkan tó jẹ́ ẹ sára ló fà á o tí Ọlọ́run ṣe yọ́ tó fi jẹ́ pé ó bọ́ mọ́ wọn lọ́wọ́. Bàbá Èkìtì ti wá sọ àwọn nǹkan kan tó yẹ ká mọ̀ nípa bó ṣe jẹ́ wípé a kì í fọba, a kì í fi ojoojì ọba nílẹ̀ Yorùbá. Bàbá yìí sọ àwọn nǹkan kan lórí àwọn kábíyèsí ilẹ̀ Yorùbá. Kí ló dé táwọn kábíyèsí ilẹ̀ Yorùbá, kí ló dé tí wọ́n dákẹ́ tí wọ́n sọ nǹkan kan pẹ̀lú ohun tí wọ́n gbọ́ nípa báwọn Fúlàní ṣe pa ọba méjì ní Èkìtì? Kí ló fà á? Irú ọba wo ni wọ́n? Ǹjẹ́ a sì ní àwọn ọba tó dángájíá tó lè kojú ogun? Ǹjẹ́ a sì láwọn ọba tí kì í ṣojo, àwọn ọba tó jẹ́ akin? Kí ló fà á tí àwọn Fúlàní lè pa àwọn ọba Yorùbá báyìí tán lè pa wọ́n bí ẹran, bí ordinary person? Kí ló dé táwọn àgbà Yorùbá ò sọ̀rọ̀ sókè tí wọ́n jáde lórí ọ̀rọ̀ yìí? Ọ̀rọ̀ yìí lágbára o, ó kọjá bẹ́ẹ̀ ṣe lérò lọ, nítorí pé kò sẹ́ni tó mọ next target àwọn Fúlàní darandaran yìí o. Ẹ já gbọ́rọ̀ lẹ́nu Bàbá Èkìtì. Welcome to Digi Naija. Remember to like, share and follow us. Kí ló fà á tí a fi ní àwọn ojo gẹ́gẹ́ bí ọba nílẹ̀ Yorùbá? Láyé àtijọ́ báwo ló ṣe máa ń rí? Báwo ló ṣe yẹ kó rí? Kí ló yẹ ká ṣe tó jẹ́ pé bàbá ṣe kí ló máa ṣẹlẹ̀? Pàápàá lórí ọ̀rọ̀ àwọn Fúlàní tó ń da àwọn ọmọ Yorùbá láàmú, kódà tí wọ́n ti fi ń pa àwọn kábíyèsí. Use everything, money, power, time to defend their land. But ẹ̀yin kábíyèsí wa ń kọ́, à ń torí ọ̀jà àjà. Ọ̀jà níta ní ìjà lẹ́yìn kò lé òun. Ẹ torí owó òṣèlú, ọ̀jẹ̀lú, ẹ̀báyégẹ́ ẹ̀bọ̀nù sì jẹ́. Gbogbo yín lẹ lọ́wọ́ ń bẹ o. Gbogbo yín lẹ lọ́wọ́ ń bẹ. Bí Yorùbá ti dà lénìí, all the kábíyèsí Yorùbá là. Ọ̀rọ̀ rẹ̀ wò sí gbogbo àgbà ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin kábíyèsí. Ẹ wá gbọ́rọ̀ o. Láyé àtijọ́ odò yìí jọba ní ilẹ̀ Yorùbá. Láyé àtijọ́ akíkanjú ọmọ akin tí ò gbẹdọ̀ sódò ní máa ń jọba ní ilẹ̀ Yorùbá. That is why in the olden days we have a strong powerhouse. Torí kí ọ̀tá tó rí break ilẹ̀ máa nà. Agbọ́rí nínú ìtẹ̀pọ̀ olóṣèlú kan ṣe mọ́nàmọ́ná, mi ò fẹ́ dárúkọ ni, ọba yẹ bùjọ pé kó máa gbókú ni, ó gbókú. Òun náà ni Awólọ́wọ̀ fi yọ ọba yẹn lóyè pé ọmọ tí mo fẹ́ràn ó dẹ̀ bùjọ báyìí láì wo láì tẹ̀ ṣàánú fún ẹ̀sọ́ apààyàn nìyẹn, ó gbókú ni. Because although we never be a king in Yoruba land, but to today, ìfẹ́ owó, to today, ẹ̀mí ìfọ́mọ ènìyàn ṣe ó ti kúrò. But today, government take over the affairs of Obas. Wọ́n báyé power house Yorùbá jẹ́. But in the north, it's not like that. Ọ̀rọ̀ rẹ̀ ò sí gbogbo àgbà ilẹ̀ Yorùbá, gbogbo ẹ̀yin kábíyèsí. Ẹ wá gbọ́rọ̀ o. Because they know that he's a saviour. Àwọn Fúlàní halẹ̀ mọ́ wọn. Ẹgbẹ́ nígbà táwọn Fúlàní jáde pé they call Afẹ́nifẹ́re all the Obas in Yorùbá land to warn Sunday Igboho Oòṣà as they release him in Benin Republic, threaten them.
in our land. They can threaten us in their own land, nothing will happen. But in our land again, they are threatening us, nothing will happen. Ẹ gbọ́, ṣé kìí ṣe pé a ti sick? Tá a rojú ńlẹ̀, tá a ìwá ìrojú kiri. Yorùbá, a rí ní ojúlẹ̀, ọmọ kòtò òjíire, àwọn wá ìrojú kiri. Nígbà t'Ọlọ́run lànà àbáyọ ta ní rárá, we don't want it. We don't want it. Ọ̀nà títí wa la fẹ́ là. Àjọ àwọn ọba lásọ di ìjọba lénìí that governor take over. Torí owó àwọn ọba wa lè lọ, wọ́n fẹ́ lè lọ máa dọ̀bálẹ̀ fún ọba, fún governor. Ẹ ti gbàgbé ẹ dìde ẹ jókòó, a ní nǹkan ti ṣe wá. Ọ̀rọ̀ rẹ̀ ó sí gbogbo àgbà ilẹ̀ Yorùbá, gbogbo èyí kábíyèsí, ẹ wá gbọ́rọ̀ o. Oní ti ń wọlé tọ̀ yín lẹ́yọ kọ̀ọ̀kan yìí o. More is still coming. I'm sorry to use that language. More is still coming. How to stop it? Tí òfin ní ṣẹlẹ̀, ọ̀nà wo la fẹ́ gbégbà? Ta lẹ fẹ́ képe? Ẹ ti lé Sunday Igboho sẹ́yìn odi. Ọ̀pọ̀ nínú yìí ti sọ pé ó fẹ́ ṣòkú ya ẹ̀, kò gbọ́dọ̀ wálé o, kò gbọ́dọ̀ wálé. Òun láti jọ ń rí yìí. Lánàá ẹlágbèrò ni, tọ́ọ̀gì ni. Ọ̀rọ̀ tí Sunday Igboho dẹ̀ sọ́lẹ̀, ó wá ń wá sí ìmúṣẹ. Ẹ̀yin bàbá wa, ẹ má jẹ́ adúró dìgbà táwọn ará dúgbà wa máa bá yín tó jẹ́ pé ọba ilẹ̀ Yorùbá náà máa pa. Náà máa pa bí ẹni pẹ́ràn. Ẹ̀yin èèyàn, kí lè ròyìn lórí ọ̀rọ̀ yìí? Remember to like, share and follow us. Thanks for watching.